yeah. Boy, to your doorstep. Koiki Media. Koiki Media. Koiki Media. Ìpínlẹ̀ wọn lọ sí your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá. Àwa ló lásà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o. Àwa gangan ni bàbá. Koiki Media. Koiki Media. Koiki Media. Ìpínlẹ̀ wọn lọ sí your doorstep. They never sabi wetin we carry for her. But we dey move closer before dem to sabi. I said they never know wetin we carry for body. But we dey move closer before dem to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ, ìhun ló ló la ojú. Ẹyẹ tó lórí kodò bí àdó wọn pẹ̀tẹ́ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kájùmọ̀ sowọ́pọ̀ ká lè gbójúlú àga. Òdúdú àjọba lè gbé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀tọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé. Gbélé ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Koiki Media, àwa là ń gbétò lárugẹ. Ètò tó pọ̀ sí ògo tí wọ́n bá ní. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wà kájé bùgbà yín jẹ. Ètò tó pọ̀ sí ògo tí wọ́n bá ní. À ń gbétò lárugẹ, à ń dásà lárugẹ. Ètò tó pọ̀ sí ògo tí wọ́n bá ní. News and sports. Ẹ máa rí gbọ́. Ètò tó pọ̀ sí ògo tí wọ́n bá ní. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá àtàtà o. Àrùjádùn rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi. Ṣẹ́yìn lọ má fi dìbò tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé máa dé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o. Owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńsọ́, àtúnpèrè gidi. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbétò lárugẹ jẹ́ ká jọgbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àfúnjàfẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o. Tọkàntọkàn. Koiki Media, àwọn ni bàbá. Ikú tó ṣe bí lébe òsì, àdìmú bàbá yọ. Koiki Media, àwọn ni bàbá. We bring you one closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ òòdùn kan yòókù lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrè dédé Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ gbọ́, àwa ni bàbá o. Koiki Media, àwọn ni bàbá. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Koiki Media, àwọn ni bàbá. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Koiki Media, àwọn ni bàbá. A kì í sọ̀dálẹ̀, a kì í sódìkèéta. Koiki Media, àwọn ni bàbá. Àgbọ̀kan, àtúnpèrè kéde. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, we bring you one closer to your doorstep. Àwọn ni bàbá. Koiki Media is around.
to give us latest. He's around to give us latest. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹgbẹ́ sí ẹ̀gbọ́n ètò tó kojú ogo. Ladies and gentlemen, ẹ mú kalẹ̀ sílẹ̀, ẹgbẹ́ sí ẹ̀gbọ́n ètò tó kojú ogo. Koiki Media is around to give us latest. Ẹ káalẹ́ a kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé níbi tí olúkálùkù wa sọdọ̀ sí níbi tí a fi ṣe ibùgbé. A kí yín pé ẹ káalẹ́ káàbọ̀ sí orí ètò tí a pè ní ìtẹ̀síwájú fún awareness wa tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí a dẹ̀ tí dáwọ́ ìdúró tó dìgbà tí ọba mi Èdùà tó bá tó fún wa ní ìlú wa gbà ni a tó máa even lẹ́yìn tí a bá tẹ̀ tún gbà tán a tún máa awareness náà sì tún tẹ̀síwájú náà ní wípé ohun tí a fẹ́ gbé ṣe ní ti alẹ́ ohun tí a fẹ́ fẹnu bà ní wípé ètò bí a ṣe máa fi ètò ààbò sí àwọn ojú pópó wa. Ṣùgbọ́n ká tó fẹnu bà ẹ jẹ́ ká kí ẹ̀yin èèyàn wa tí a bá wọlé olórí ilé lákọ́kọ́ mo kí ọ̀gá wa Mr. Ọláyẹmí Kóìkí pé wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kú ìfọmọ ènìyàn ṣe. Ọ̀gá ẹ̀ ní jábọ́ àní wáyín tí o ẹ̀yin lẹ máa wá bẹ́ẹ̀ ni àwa náà làádẹ́ máa gbọ́ yín ní ṣiṣẹ́ ṣe o. Iṣẹ́ tẹ́ gbé dání lágbára àṣẹ Èdùà ní fọmọjà ò bẹ́ẹ̀ ni ní fàyàjà gbogbo àwọn afẹ́nifẹ́re yín. Mo gbàládùra pé a jọ máa pàdé nínú orílẹ̀-èdè wa tí láti ń pòǹgbẹ fún láti ọjọ́ tó ti pẹ́ wá. A jọ máa pàdé bẹ́ẹ̀ nílé ayọ̀ àti àlàáfíà. Mo wá tara bẹ́ẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ẹ káàbọ̀ sí orí ètò tí èní tí ń ṣe ọjọ́ Friday tí èní ni ọjọ́ Friday on the 23 tí gbogbo wa tí a mọ̀ pé oṣù yìí náà tún ń lọ náà nìyẹn. Àdẹ̀kù ojúlọ́nà ọba mi Èdùmàrè á gbàlẹ̀ wá fún wa o. Lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin olólùfẹ́ wa bí ẹ ti ń wọlé ẹ bá wa share ẹ bá wa gbọ́ lé share button abẹ̀yìn àròyìn ẹ jọ̀ọ́ ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ẹ káalẹ́ Mr. Adeniyi ẹ káalẹ́ sà o káàbọ̀ sí orí ètò ẹ bá wa gbọ́ lé share button sà. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ mo gbà ládùúrà lágbára àṣẹ Èdùà lágbára àwọn tó nílẹ̀ ẹ ní fọwọ́ náà ẹ ní fi gbọ́mọ sí. Ńlẹ́ máa fẹ̀yìntì tí ẹ máa jẹ́ wọn mọ́ lágbára àṣẹ Èdùà. Gbogbo iṣẹ́ tí ẹ fi àárọ̀ ọ̀sán alẹ́ yín tí ẹ fi kó jọ lágbára àṣẹ Èdùà ńlẹ́ máa fi ọwọ́ ara yín tí ẹ máa fi gbẹ̀tọ́ yín o ní sílẹ̀ tẹ̀. Mo wá tara bẹ́ẹ̀ mo kí Professor Banji Akíntóyè Emeritus bàbá dáadáa bàbá tó mọyì ọmọ bàbá àníwá yín tì ẹ ní sọnù lásìkò tí a nílò yín ẹ ní sọnù ẹ ní jábọ́ pa yóò ní ka yín bẹ́ẹ̀ ni pa ọ̀tá ò ní ka yín agbára àṣẹ Èdùà. Ẹ̀mí tó bẹ̀rẹ̀ iṣẹ́ ló máa kó wa délẹ̀ lérí ní ayọ̀ àti àlàáfíà. Wọ́n wá tara bẹ́ẹ̀ mo lọ sí ọ̀dọ̀ olórí ogun bámbam olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà owó baba dámì mo kí yín sà bàbá ní fọmọjà ìjà rò bẹ́ẹ̀ ni ní fàyàjà gbogbo afẹ́nifẹ́re yín àjọ máa délẹ̀ lérí ní lágbára àṣẹ Èdùà. Ẹ máa kó wa délẹ̀ lérí o lágbára àṣẹ Èdùà. Ìmọ̀ràn ọ̀tá ète ọ̀tá kò ní jọ lórí yín o olóyè Ìgbòho Òòṣà mo kí yín sà ẹ káalẹ́. Bẹ́ẹ̀ ni mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn staff wa pé ẹ kú iṣẹ́ takuntakun èèyàn wa ẹ kú kó lè dá ẹ kú fọmọ ènìyàn ṣe. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ká máa wọnú agbami ètò fún ti alẹ́ yìí. Lẹ́ẹ̀kan sí àti sọ ètò tí a mú wá fún ti èní òun ni nípa ètò ààbò. Nítorí pé ètò ààbò ó ṣe kókó ó ṣe pàtàkì. Tí a bá wo ohun tí ó ṣẹlẹ̀
nílùú Ìbàdàn ní bí ọjọ́ bíi mẹ́ta sẹ́yìn a rí pé ìṣẹ̀lẹ̀ tó gbomijé lójú èèyàn ni. Ìṣẹ̀lẹ̀ náà gbomijé lójú wa. Ó gbomijé nítorí pé ọ̀dọ́ léjeléje tí màjèsí tí ó gbẹ́mìí mì láti ọwọ́ àwọn ọlọ́pàá Nàìjíríà. Ká tó wọnú ọ̀rọ̀ náà lọ, ẹ jẹ́ káwa tó fẹnu bà, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bàbá ọmọ tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí, nítorí pé ó ní àwọn ọ̀rọ̀ tí a máa fẹnu bà nínú ẹ̀, but ká tó gbọ́, káwa tó bẹ̀rẹ̀, ẹ já fẹnu bà, ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá àwọn ọmọ náà. Ọmọ yẹn bí tó jókòó. Torí àti bí ọdún méje ni ìyá wọn ti fi wọ́n sílẹ̀, tó yẹ pé bàbá yìí ló ń tọ́jú wọn. Orúkọ mi ni Aládé Ọdún Ayọ̀, bàbá ọmọ tó lóògbé lánàá. Ní ọ̀sẹ̀ tó lọ, ọ̀rẹ́ mi kan ta mọ́tò ní ìyànà airport níbi abẹ́ bíìgì. Mo wá lọ bẹ̀, ó ní mọ́tò kan tí èèyàn mi kan rà, mo wá lọ wò. So mo park, mo clear very well, mo park dáadáa. Pé kí n bẹ̀ kí ẹni tó bá tán tí màá fi lọ, tí màá padà mo fi bá àwọn yẹ́sì nítorí àwọn ọtímáà. Mọ́tò jẹ́ fún bẹ́ẹ̀. Àjọ pàtì gbẹ́gbọ́ mọ́tò àbí ìjòlè wọ́n gbé lọ sọ́fíìsì wọn ní ẹgbẹ́ ẹ̀. Wọ́n dẹ̀ fún ní fáìnì san kúrò mi. Nígbà tó wá di àárọ̀ àná táwọn ọmọ ṣe tán, mo máa gbé wọn lọ sí so mo gbé wọn ní junction ọ̀dọ̀ wa. Ibì kan wà ó gbà kókó náà kan tẹ̀sí gba bí wọn wò tẹ̀ sí bọ́sì náà máa èkó tó kókó di distance ní ó kéré gan. Mo ṣe ní kí n yà mọ́tò yẹn wá pàdé mi náà ó gbà mí. Wọ́n á ti mọ́tò yẹn sí ìgbà padà sẹ́yìn pé kí n gba ẹgbẹ́ ẹ̀ lọ ní ìmọ̀ ẹ̀kọ́ pọ̀. And the same people tó mú mi ní ọ̀sẹ̀ tó lọ tí wọ́n fi gbé mi lọ́fíìsì mo fi lọ sanwó mi. Tó mo ṣe kúrò tán rí pé mo lọ mi wàá lè padà sí ojú ọ̀nà tó yẹ kí n gbà mọ́. Mo kún wá ń gba wọn wò yẹn lọ tó pé màá lọ wọlé wájú. Mo ṣe kúrò lọ́dọ̀ àwọn kan gbúrò gan ni. Ìró gan tí màá gbọ́, ọmọ tí bọ́n mú ó wá ń pariwo dádì. Mo tún dágbé mọ́ ọmọ yẹn pé kó dákẹ́ pé àti kúrò láàrin wọn. Fi kó bóyá ìró òdùn tó gbọ́ ní dẹ́rùbà. Bí káyọ̀ ti wá sọ pé ìbọn ti ba Kẹ́hìndé òun ni mo fi wá páàkì ọ̀tàgà fi jáde. Tó kàn ìyẹn ò ti yàtọ̀. Tó kan tó gbé lé welfare hospital, àwọn ẹ̀rí fa ẹ̀ lọ sí ìkan tó lóyún sí ẹ̀sìn jẹ́ náà ń pè. Tó bọ́n ṣe ìbọn mọ́ mọ́tò, ìbọn yẹn ba bọ́mbà lẹ́yìn, ó wọnú búùtù ló wá ba ọmọ yẹn bí tó jókòó. Tí mo jẹ́ ọmọ ẹ̀gbọ́n tẹ̀lé mi, ìgbà tí mi máa dúró pé ká ṣáájú ọmọ kí n wọ ọmọ, mo rí ọlọ́pàá àtàwọn ọtímáà yẹn. Mo ṣáà dì kan mú wọn. Ọdún ló pọ́dún méje tí àwọn ti dá wọn lẹ̀. Èmi mò ń tọ́ wọn. Àwọn ọ̀dọ́ sọ pé ṣé mi ìfẹ́yàwó mọ́ ni, ṣé mi ìfẹ́yàwó mọ́ ni. Èmi dẹ̀ mo ń jẹ́ bóyá pé ọmọ wo ni mo fẹ́ bí. Obìnrin mi ìfẹ́ bí fún mi, ó fẹ́ dàbí àwọn ọmọdé. Kò sóbì tí màá gbé wálé ńsìn tí ò ní fìyà jẹ àwọn ọmọ yẹn. Tí n bá ní fúnṣọ àwọn ọmọ yẹn lò, tí n bá fẹ́ ọjọ́ ọ̀la rere fún wọn, èmi àti obìnrin kọ́ lájọ ní kò sí nǹkan tó kàn bẹ́ẹ̀ lọ́rọ̀ ìyàwó for now. So kò sí irú nǹkan tá a lè béèrè fún, kò lè dá ọmọ tó ti kú padà. Bọ̀ pé kí kán lè ṣe òfin kàmí, kán lè ṣèwádìí nǹkan àwọn tó wà nínú tó ṣe irú ìṣẹ̀lẹ̀ tán lọ yìnbọn. So kò ní rìpíìtì ara ẹ̀ mọ́ ní ọjọ́ iwájú. Tèmi lárí lè ní àmì tó ń bọ̀ lọ́la. Ta ní ìdájọ́ òdodo. Òtítọ́ tó wà ní àwọn kan sọ pé wọ́n lé àwọn ìyàwó
àwọn ò mọ̀ bóyá wọ́n ń lé àwọn yahoo. Ohun tí a gbọ́ ni wípé ó dàbí pé àwọn ọtíma yẹn ọmọ lọ sí agbègbè Adégbàyí láti lọ dúró síbẹ̀. Àwọn kan máa ń dúró níbi airport. A tún gbọ́ pé wọ́n ní pé ọmọ tó fẹ́ ṣe wáyẹ̀kì ní ìbọn bá náà. Ọmọ tó fẹ́ ṣe wáyẹ̀kì kan ní ìbọn bá. Ìkan nínú àwọn ìbejì ò ní ìbọn bá tó jẹ́ àbúrò ọmọ tó fẹ́ ṣe wáyẹ̀kì. Àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n lè fi padà mú wa kí wọ́n tágbára kí wọ́n ṣàjọra fún reckless driving. Wọ́n bá ṣe yẹ fún wa inú wa á san ju ọmọ tí a pàdánù lọ. Wọ́n wá ń sọ wípé ìgbà táwọn ń dá wa dúró tá a dúró pé àwọn suspect case of abduction yẹn ni pé àjọmọgbé. Bọ̀ ní àná yẹn nígbà tí wọ́n lé wa yẹn àwọn kan sọ̀kalẹ̀ ó wà nínú fọ́nrán yẹn. Wọ́n ṣí ilẹ̀kùn ẹni tó wa mọ́tò. Wọ́n ṣí ilẹ̀kùn ní ẹ̀gbẹ́ ìpè. Ẹ ṣé gan ni ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ti ń gbọ́ wa. A ní lè play ọ̀rọ̀ bàbá yẹn jù bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n ibi tí àwa ti fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ ni wípé lákọ̀ọ́kọ́ ná àwa tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ tí a máa ń bọ́ sí tá a bọ́ sórí kìíní tá a máa interview wa ohun tí ò ṣojú wa tí a máa sọ, ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára ohun kan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yìí. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ ohun tí ò bá ti ṣojú èèyàn á ní wọ́n ní ni èèyàn máa ń sọ, nítorí pé ní ọjọ́ yẹn bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ni àwọn èèyàn wa wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe interview, wọ́n ń sọ nǹkan tí ojú wọn ò tó, tí ò dẹ̀ bójú mu, ó kù díẹ̀ káàtó. Ohun tí ò ṣẹlẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ, tí a wá rí àwọn bloggers kan tọ́wọn náà bẹ̀rẹ̀ sí ní jáde lójú ẹsẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tó máa da ìrọ̀lẹ́ a wá rí òótọ́. Ibo ni kí ló wá provide òótọ́ yẹn? Kódà bàbá ọmọ gan fún ara ẹ̀ kò mọ̀ pé irú evidence yẹn wà ńlẹ̀, nítorí pé lára àwọn ultima yẹn ìkan ń ṣe fídíò lára wọn bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ lọ. Immediately ni nígbà tó dà nǹkan bíi 6 ni wọ́n release evidence yẹn. Níbo la wá ń sọ̀rọ̀ lọ ni pé àkọ́kọ́ máa kí bàbá ọmọ pé ó kú sùúrù. Bàbá tó ní ọmọ tí àwọn ọlọ́pàá yìnbọn pa, ẹ kú sùúrù sà. Ohun tí à ń sọ nìyẹn wípé nígbà tí a bá gba orílẹ̀-èdè wa, ọ̀rọ̀ òfin ojú pópó, òfin máa wà tó máa mú olúkálùkù. Kí ni òfin tó dẹ̀ máa wà? Kí ni òfin tí ó máa wà? Nítorí pé èmi tí mò ń sọ̀rọ̀ yìí ní 2018 ọlọ́kadà ti gbé mi, tó gbé mi gba one way. Mo sọ fún mo ní má gbé mi gba one way. Mo bẹ̀rẹ̀ sí ń pariwo fún lọ́jọ́ yẹn, má gbé mi gba one, báwo a ṣe máa gbé mi gba one? Ṣé o ṣáàjì mi ní normal money tó yẹ kó ṣáàjì mi ní? Lọ gba bí tó yẹ ká gbà. Ó ní ẹ̀gbọ́n, ó ní method tó fi ń gbà, ó ní kí n má worry, kò sí kankan. Mo ní kì í ṣọ̀rọ̀ pé kò sí kankan ni mi ń risk life mi o. I tell the day, à ń lọ. Ó ní ọmọ kékeré kan tó fẹ́ sọdá títì. Ìyẹn dẹ̀ ní ó ti wò pé double lane níbẹ̀ yẹn, ìsàlẹ̀ nìkan ló ní right láti wò, o ò ní right láti wo òkè mọ́. Ìyẹn ti wo ìsàlẹ̀, ó ti rí pé kò sí mọ́tò tó ń bọ̀, kò sọ́kadà tó ń bọ̀. Ìyẹn kọ́ ni kò ń sọdá, bí yẹn ṣe sọdá sí ẹnu wa nìyẹn. Ọjọ́ tí mo ń sọ yìí, ọjọ́ ọdún Christmas ló bọ́ sí ní 2018. Christmas 25. On the 25 ní 2018. Ó wá accident yẹn wá ṣẹlẹ̀ wípé gbogbo ara mi bó. Ọmọ yẹn náà ẹsẹ̀ ẹ̀rọ, ó gbẹ́sẹ̀ dá. Àwọn èèyàn fẹ́ na ọlọ́kadà yẹn, èmi gan mo tún bá ń bẹ̀bẹ̀ pé kán ṣàjẹ́ ká wá bí a ṣe máa
tírìtì ọmọ yẹn, tó túmọ̀ sí pé kò ń ṣe nǹkan tó dáa kéèyàn máa gba one way. Ẹjọ́ ò kì í ṣẹjọ́ ara ẹni kẹ́ni má mọ̀ ọ́ dá. Ẹ já bára wa sòótọ́ ọ̀rọ̀. Lábẹ́ àkóso bó ti wù kó rí, tí a bá ń gba one way, ẹ̀mí gómìnà stéètì kọ́ ni a fi ń wéwu, ẹ̀mí ara tiwa ni. Àwa lè máa complain wípé bóyá a fẹ́ manage epo torí pé epo ti wọ́n. Tí mọ́tò bá ṣe é gùn fún wa, is better ká gbé mọ́tò kalẹ̀, ká fi mọ́rúwá, ká fi gbọ́mọ lọ school. Màá bẹ̀ wá ni, màá rọ̀ wá. Ẹ wo ohun tí ọ̀rọ̀ one way, ẹ wò nǹkan tó dá kalẹ̀, tí wàá fi edidi ìkan lára ògo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá tí wọ́n wá fi ṣòfò. Mo ṣì ń bọ̀ lórí ti bàbá ọmọ. Nígbà tí àwa bá dé orílẹ̀-èdè tiwa, kò sí pé ẹnìkan á gba one way, ọlọ́pàá wa máa le. Kò nílò pé tán bá ti dá ẹ dúró tó ò dúró, tán ti lè rí nọ́mbà ẹ, wọ́n mọlé ẹ̀ náà, wọ́n á track ẹ wá, wọ́n á dẹ̀ wá, wọ́n á fọwọ́ òfin, wọ́n á fi mú ẹ. Ṣùgbọ́n ìdí tí èmi ò fi taratara da blame bo ọlọ́pàá yẹn ni wípé ẹ wo bí ọ̀rọ̀ one chance bó ṣe pọ̀ sí Ìbàdàn, Èkó, àwọn Abẹ́òkúta gbogbo ẹ̀. One chance ti pọ̀ jù náà, tó pé tó fi ń jíyàn gbé lẹ́nu ọjọ́ mẹ́ta ṣebí gbogbo wa la rí bí àwọn kan ṣe lọ jí ọmọ tó ṣe ní ilé ibi tí wọ́n ti kó àwọn èèyàn tó ti jí gbé, ilé ibi tán kó wọn sí ṣe Ìbàdàn náà ni, ó dà pé Ìbàdàn náà ló ti ṣẹlẹ̀. Èèyàn míì tó ti pa gbogbo ẹ̀, ṣe gbogbo wa la fojú wa rí. So wọ́n ń jíyàn gbé. Ọlọ́pàá yẹn ó ṣeé ṣe nígbà tí wọ́n ti ń dá dúró tí ò dúró, tó dẹ̀ ń fáyà lọ, ó ṣeé ṣe kó rò bóyá ajínigbé ni. Gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ṣe press release tí area commander release, wọ́n ní wọ́n fi pé ó jí àwọn ọmọ tó wà nínú mọ́tò gbé ni. Wọ́n ní wọ́n rò wípé ó jí ọmọ gbé ni, wípé táyà mọ́tò ẹ̀ ni wọ́n target. Lóòótọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n fi give excuse o, ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí bàbá ọmọ sọ ṣé àná ni àbí ìjẹta, ọ̀rọ̀ tí bàbá ọmọ sọ lọ́jọ́ kejì ọjọ́ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ yẹn, ó fẹ́ pẹ́ mọ́ nǹkan tí àwọn ọlọ́pàá sọ síta, nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ó fi kọ́ wa lọ́gbọ́n pé ẹ jẹ́ ká máa ní sùúrù. Whatever o, ẹnu la máa fi sọ, ẹnu ni a máa fi ṣe kíni, a máa fi sọ. Tí bàbá yẹn bá dúró lọ́jọ́ yẹn, once tó jẹ́ pé the same people yẹn ni ó sì sanwó fún ní last week, àjọsọ ni o. Torí bàbá yẹn sọ wípé the same set of people yẹn lọ wọ́n sì sanwó fún ní ọ̀sẹ̀ tó lọ. Abẹ́ ẹ̀yin òbí, ẹjá máa ní sùúrù, ẹ má jà máa kánjú. Mo bẹ̀ yín, mo rọ̀ yín ni, ẹ má jà máa kánjú. Ókè, tán bá tiẹ̀ wá gba iṣẹ́ lọ́wọ́ ẹni tó yìnbọn sìn, ǹjẹ́ ó jí ọmọ tó ti kú mọ́ sìn? Kò jí o. Bàbá ọmọ dẹ̀ sọ pé òun wá ìdájọ́ òdodo. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìlú tó ṣiṣẹ́ ni ìlú yìí, tó bá jẹ́ pé ìlú tó ṣiṣẹ́ ni, mo sọ́rí láti sọ̀kan tí mo fẹ́ sọ yìí. Bàbá ọmọ yẹn fún ara ẹ̀, òun náà lẹ́jọ́ jẹ́. Tó bá jẹ́ pé ìlú tó ṣiṣẹ́ ni, mi ò sọ pé inú Nàìjíríà o, àmọ́ pé Nàìjíríà ò ṣiṣẹ́.
òun náà ní ẹjọ́ jẹ́ nítorí pé òun náà lu òfin. Definitely tó bá yẹ pé ìlú bí ìlú Amẹ́ríkà ni tó fi mú everybody, àwọn méjì ló yẹ kán dájọ́ fún. Tá a gbọ́dọ̀ parọ́ tanra wa. Tá a gbọ́dọ̀ parọ́ tanra wa. Àti bàbá ọmọ àtọlọ́pàá tó yìnbọn yẹn, àwọn méjì ló yẹ kán fi jófin. Tó bá jẹ́ pé ìlú wa ṣiṣẹ́, ìlú tí a ṣì wà lọ́wọ́lọ́wọ́, ká dé pé ó ṣiṣẹ́ ni, tá bá ní orílẹ̀-èdè tó ṣiṣẹ́, ó ní òfin tó máa mú àwọn méjèèjì. Nítorí pé kò tí ì tó kí ọlọ́pàá yẹn náà kó yìnbọn. Nítorí pé bá ṣe nínú àwòrán yẹn bí a ṣe rí, a rí wípé àwọn ọlọ́pàá yẹn wọ́n pààkì ẹ̀ mọ́lẹ̀, ó padà gba ti ẹ̀yìn mọ́tò wọn fún gba ibi tó kù, ó fún gba bẹ̀, ó lọ. So definitely àwọn ọlọ́pàá yẹn gan wọn ò tí ì lé. Ká ní pé wọ́n ti wá lé ní tí ò tún wá dúró, even ká tiẹ̀ wá gbà pé wọ́n lé tí ò dúró, wọ́n sì ó ti ní mọ́tò ẹ̀ ti ní plate number. Ṣebí wọ́n track plate number. Ṣebí wọ́n track plate number. Because mo ti rí onímọ́tò tí àwọn road safety ti mú rí. Tán fẹ́ mú tí ò dúró, wọ́n kọ plate number ẹ̀. Ẹni tí mò ń sọ àdúgbò mi ló ti ṣẹlẹ̀. At the end of the day, ọjọ́ ẹ̀ ni mo mọ̀ pé táwọn ará ibi bàbá fẹ́ ṣiṣẹ́ wọn, wọ́n á ṣe o. Wọ́n track plate number ẹ̀, wọ́n dẹ̀ padà mú ẹni tí mo sọ yìí. Wọ́n padà wá mú o. So ọlọ́pàá yẹn ò ní right láti yìnbọn. Ẹ̀yin ọlọ́pàá wa, ẹ̀yin agbófinró wa, ẹ̀yin náà bímọ. Ẹ má kọ̀ déédéé máa shoot. Nítorí pé àwọn gan tó ń jí àwọn èèyàn gbé inú igbó, lọ dàbọn borí wọn náà. Ó ṣe wá jẹ́ pé àwa tá wà ń gbòòrò tá a ṣẹ̀ lẹ́ ń pa lẹ́yọ̀kọ̀ọ̀kan. Why? Ẹ má ṣì mí gbọ́ o, ẹ̀yin agbófinró. Ibi tó yẹ ẹni tó yẹ ká dá lẹ́bi a ti dá lẹ́bi, ṣùgbọ́n ẹ̀bi tẹ́yin náà ń ní bẹ́ẹ̀ ṣe máa ń release ìbọn anyhow, ó máa ń kù díẹ̀ káàtó. Ẹ̀mí tó ti bá irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ kò ń ṣe díẹ̀, nítorí pé kò ń ṣe àkọ́kọ́ ní tó máa ṣẹlẹ̀. Ìkan ṣẹlẹ̀ sí èmi fún ara mi ní ebi ó ti ń lọ sọ́dún méjì náà báyìí, bí ọdún bíi méjì sẹ́yìn. Cousin mi kan ní yóò sì pé ọ̀rọ̀ agreement, ó dà pé ẹnìkan ń gbépo bọ̀, táǹkà yẹn máa ń gbépo bọ̀, ó ti wá kù díẹ̀ kan dé ìlú tó ń gbé lọ. Ìlú kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ ìlú tó ń gbé lọ ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Nígbà tí ẹnìyẹn torí pé wọ́n mú, ó ní owó tóun ti san, owó yẹn ti pọ̀ jù. Ó ní owó tí òun san, owó yẹn ti pọ̀ jù lójú ọ̀nà. Ó fún àwọn people yẹn lé 1,000, no sorry 2,000. Àwọn wá ní 5,000 làwọn fẹ́ gbà. Ìyẹn wá dáhùn pé owó táwọn san lójú ọ̀nà ti pọ̀ jù. Pé èló gan ni àwọn rí lórí géènì epo tí àwọn máa ná gbogbo ẹ̀ tán láti ibi tóun ti ń gbépo bọ̀. Owó tóun ti ná ti pọ̀ jù. Nǹkan tó fa agreement nìyẹn. Wọ́n wá mú. Mo fi pé àwọn ọlọ́kadà tó mọ̀
àwọn yẹn ló wá rí àwọn yẹn wá ń gbèjà ẹ̀ pé ẹ gbọ́dọ̀ fi ilẹ̀ o ẹ tẹ́ bá ti lè gba 2000 yẹn ẹ tẹ̀ ní gba owó kankan gan mọ́ kéde kan tó fa agreement nìyẹn. ọmọ tí kan cousin mi tí ìkan lára àwọn ọlọ́kadà yẹn gbé sẹ́yìn fọ́wọn ará ibi báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní release ìbọn nìyẹn bó ṣe lọ bá cousin mi tí mò ń sọ yín nìyẹn. ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yín in fact ìyá ọmọ tí mò ń sọ yóò balance dè ní rírí ìṣẹ̀lẹ̀ yìí kò balance mọ́ wọ́n ṣe pa ọmọ yẹn dànù nìyẹn. ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ ńgbà tí mo máa dé hometown tí a gbéra ó dàrún ó dá nǹkan kalẹ̀ o kódà àwọn ọlọ́pàá ibẹ̀ yẹn ká tó débẹ̀ kò sí kankan mọ́ lára wọn kò sí kankan mọ́ tán lè dúró nínú ìlú yẹn wọ́n ti police station wọ́n ti sá lọ. mi ní sọ jù bẹ́ẹ̀ lẹ́rìn yẹn torí pé ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kí ni mo wá fẹ́ sọ ni pé ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń ṣe ọlọ́pàá ẹ já máa fi ọ̀rọ̀ ẹ ká máa fi lọ́ra wa wò tó bá jẹ́ pé ọmọ tiyín lẹ́yìn nìkan lọ ṣáládàápa ìjà ẹ̀yin máa gbà ṣé ẹ máa gbà nítorí pé ẹni tẹ ní ń sá lọ yẹn gbogbo ọ̀nà tẹ́ sì fi lè mú ó sì wà dáhùn wípé kẹwàá máa release ìbọn ókè ìbọn tí ẹ wá release tí ò bá tiẹ̀ wá bá ẹnìkankan nu mọ́tò yẹn ará ìlú ń kọ́ ṣé straight bullet ò lè lọ bá ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ bí irú ti ìṣẹ̀lẹ̀ ilé tí mo ní ó ṣẹlẹ̀ sí cousin mi yẹn wọ́n wéṣẹ̀ ọmọ ọlọ́mọ dànù ó kù díẹ̀ káàtó Nigeria police ó kù díẹ̀ káàtó ẹ máa fi lọ́ra yín wò Nigeria police ẹ máa fi lọ́ra yín wò nítorí pé àwọn kankan ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀yin máa ń wòye pé ẹ ní àtìlẹ́yìn ìjọba lẹ́yìn ẹ fi ń ṣe àtúbọ̀tán ló jà jù o bẹ́ẹ̀ ni kò sí ohun tí ẹnìkan ṣe lénìí tí ò ní jèrè o ìwọ tó pa ẹni ẹlẹ́ni lẹ́kúnjayé wàá jèrè o ó lè má tí ì jẹ ojú tó fẹ́ mọ́ lọ́la ni wàá jẹ ẹlòmíì kíákíá ló dẹ̀ máa ń jẹ ṣùgbọ́n èèyàn míì ó lè má tí ì jẹ ojú tó máa mọ́ lọ́la yẹn ẹlòmíì tiẹ̀ tó wá wà tó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ láwa máa jèrè iṣẹ́ ọwọ́ tí àwọn òbí ẹ̀ ti ṣe sílé ayé. òun ní nígbà míì tó bá ní ẹnìkan ń hùwà kan báyìí ẹnìkan ń ṣe kinní kan ní ìmọ̀ bọ́n ṣe ń advice èèyàn pé kéèyàn yí padà ní ìmọ̀ èmi máa ń sọ ni pé ohun tí olúkálùkù bá ti mọ̀ ọ́ ṣe olúkálùkù tẹra mọ́ ẹ̀san ẹ̀ ń bẹ wájú fún ẹ àwọn ọlọ́pàá tó jẹ́ ọmọ Yorùbá lèmi ń bá sọ̀rọ̀ mi ò bá ẹ̀yà tó kù sọ̀rọ̀ èmi ò bá ẹ̀yà tó kù mi ò bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá èmi ń bá sọ̀rọ̀ mo bẹ̀ wá mo rọ̀ wá àwọn kan tẹ̀ tó wà nínú iṣẹ́ agbófinró àwọn Fúlàní tó bá ti jẹ́ ọ̀gá lọ́fíìsì wọn ló tún máa ń lò wọ́n mi ní mẹ́nu lọ bẹ̀ yẹn ṣùgbọ́n mo kàn fẹ́ yàbàrá díẹ̀ ni
wọ́n á wá máa lu àwọn ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọọṣẹ́ sí wọn tọ́wọn senior níwàá àwọn ọmọ Yorùbá tí wọ́n dẹ̀ ń lò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ló kàwé ju àwọn Fúlàní ìmíì lára àwọn nǹkan tó fi ń ṣe ọ̀gá lé ọmọ Yorùbá tó ní masters dání kò ju just secondary school sat lèèyàn míì ń lò láti máa fi ṣe ọ̀gá lé ọmọ Yorùbá lórí lára àwọn pípò yẹn. àwa ọmọ Yorùbá ẹ já mọ tá à ń ṣe ẹ má jà para wa lẹ́kùnjayé mọ́. bàbá ọmọ tí òun náà rí àwọn ará ibi tóun náà ń sá òun náà bá ń sìn á ti wá di àbámọ̀ pé òun bá kúkú dúró lọ́jọ́ yẹn ẹ wá wò ó ọmọ yẹn wá jẹ́ ọmọ òkú ọ̀run nítorí pé bí bàbá ọmọ yẹn ṣe sọ ó ní ọmọ yẹn pé wọn ò ní ìyá mọ́ láti bí 7 years ago. ẹ rí i pé ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó gbomijé lójú èèyàn gan láti 7 years ago ló lóun ti ń forí rọ tóun ti ń tọ́jú wọn ó ní kódà wọ́n tẹ̀ tún sọ fún un pé kóun lọ rìmárì pé kìíní ó lóun sọ pé tóun bá má rí èèyàn míì á máa fìyà jẹ àwọn ọmọ yẹn pé àwọn ọmọ yẹn dẹ̀ ní ọjọ́ ọ̀la ó ṣe mí láàánú nítorí pé kò kí ń wù mí kí májèsí kọ̀ ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ ọgbẹ́ ọkàn fún mi. arúgbó ilé wa ló yẹ kó máa ká máa gbọ́ pé arúgbó tó ti wọ 90 100 àwọn ló ń kú. ìyẹn ló dùn mọ́yàn nínú kì í ṣe màjèsí tó ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbé ayé tí ó tẹ̀ tí wọnú ayé òun nítorí pé kó tó máa sọ wípé ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ó ti jẹ́ ènìyàn tó ti kúrò lábẹ́ àwọn òbí ẹ̀. tó jẹ́ pé òun náà ti tóra ẹ̀ mú. mo gbà ládùúrà pé ọba mi Èdùmàrè á bá mi bu yẹ̀pẹ̀ burúkú kúrò lójú ọmọ náà. àti ibì kíní àti ibì kejì ẹ̀bi tó tọ́ sí olúkálùkù àwa ò tó dájọ́ o Ọlọ́run bá ló ń dájọ́ olúkálùkù ṣùgbọ́n kó má bàa tún ṣẹlẹ̀ kí mi bá bàa tún ṣẹlẹ̀ ní ọjọ́ ọ̀la ẹ já máa ṣe sùúrù ẹ̀yin agbófinró wa tí ẹ jẹ́ Yorùbá náà a mọ ẹ̀yà tó yìnbọn o ṣùgbọ́n àwa kọ́ tún bá àwa tá a jọ jẹ́ ọmọ Yorùbá a tún bára wa sọ̀rọ̀ ni a mọ̀ pé Nàìjíríà ò tí ì Nàìjíríà ò tiẹ̀ work ṣùgbọ́n nígbà táwa bá délùú tiwa gbogbo òfin yẹn ló máa wà ìwọ tó bá ti sá mọ́ ọlọ́pàá lọ́wọ́ kò nídìí kọ́lọ́pàá máa lé ẹ tọ́lọ́pàá bá ti hànú sí ẹ tó ò dúró ọlọ́pàá á free ẹ máa lọ wọ́n ti kọ nọ́mbà ẹ kalẹ̀ so everything á ti wà register kò sí pé bóyá àmọ́lé ẹnìkan kò sí pé bóyá wọ́n á ṣe máa sọ pé àdúgbò tàbí tàbá tẹ̀ léwu àdúgbò kan a máa béèrè pé ẹjọ́ ibo lẹ́ni no ọjọ́ tó ti ra mọ́tò tó ti gba plate number sí ọjọ́ yẹn ni gbogbo database ẹ ó ti wà ní ọ́fíìsì àwọn agbófinró
tó bá fi mọ́tò commit offence kan wọ́n á wá ẹ wálé ni. Very easy, wọ́n á wá ẹ wálé ni, wọ́n á dẹ̀ fọwọ́ òfin mú ẹ. Òfin ojú pópó ó gbọ́dọ̀ mú èmi àti ìwọ tí a gbọ́dọ̀ follow òfin ojú pópó. Gbogbo òfin tó bá wà nínú ìlú wa ni a gbọ́dọ̀ máa tẹ̀lé. Nǹkan ń ṣe pé kẹ́nìkan kàn máa sọ pé òun ni ọmọ ààrẹ orílẹ̀-èdè, òun ni ọmọ gómìnà ìpínlẹ̀ kan, àbí òun ni sẹ́nétọ̀ kan, òun lè gba wọn wè, kò ní sí yẹn. Nítorí pé kété tó bá ti ṣe position tí ìbá wù kó wà, wà á kọ́kọ́ lọ resign bẹ́ẹ̀ kó tó wá fèsì panel. Tó bá dẹ̀ jẹ̀bi, tó bá ti fèsì panel tó jẹ̀bi, ó yẹ ẹ̀wọ̀n tó bá tọ́ sí ẹ, wọ́n á fún ẹ, wàá lọ ṣe. Bó dẹ̀ jẹ́ owó ìtanràn náà ló yẹ kó san, wàá san. Ohun tí wọ́n ń pè ní orílẹ̀-èdè nìyẹn. Ìkàn ń ṣe pé kẹ́kọ̀ọ́ kó bọ́n ti orí everybody, kẹ́dẹ̀ máa pa everybody. Gbogbo tá à ń sọ yìí ó gbọ́dọ̀ dáwọ́ dúró, ṣùgbọ́n kí ló lè fi dáwọ́ dúró? Kò ju ká ní orílẹ̀-èdè tiwa. Àwa mọ̀ pé nínú orílẹ̀-èdè Nàìjíríà kò lè dáwọ́ dúró. Lẹ́ẹ̀kan sí, ẹ̀yin tí ọ̀rọ̀ tí ò ṣojú yín tẹ́ lọ dá sí, torí mo mọ àwọn agbófinró Nàìjíríà o. Gbogbo yín tẹ́ gbójú lọ́jọ́ yẹn tẹ́ sáré sọ̀rọ̀ ohun tí ò ṣẹlẹ̀ tẹ́ sáré lọ sọ. Mo mọ àwọn agbófinró Nàìjíríà. Wọ́n lè má lè tọ́ka ibi tí ajínigbé wà o, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn ẹ máa fúnra o. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ kó wọ́n àìwá gbé yín, mo mọ̀. Ìmí pariwo lọ́jọ́ yẹn, ó ṣojú, ó ṣe kinní kan. Ìgbà tí ọ̀rọ̀ máa ṣẹlẹ̀, at least mo wo ẹni bíi 3 sí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n interview. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn, gbogbo nǹkan tó sọ, kò sí nǹkan tó kò tiẹ̀ jọ mọ́ nǹkan tó ṣẹlẹ̀. Kò jọ mọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ó ṣojú ìdí kan, wọ́n ṣe dá dúró, ó tàn padà sí normal lane, kò dẹ̀ tàn padà sí normal lane. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èèyàn míì sọ tó ti fẹnu ara ẹ̀, tó ti fi kó bára ẹ̀, tí ó dẹ̀ mọ̀. Ní kẹ́ má ṣe interview, normal thing ní kẹ́ ṣe interview tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, ṣùgbọ́n eléyìí tó bá ṣojú ẹ ń bẹ̀, òun ni kó bá wọn sọ. Eléyìí tí ò ṣojú ẹ, má sọ. Nígbà tí mo débẹ̀ o, mo kàn dé bá àwọn èrò tí akọ̀rí tán ti gbọ́mọ jáde nínú mọ́tò tí ìbọn ti bá mọ́tò ọmọ tó sọ pé àwọn ọlọ́pàá ló yìnbọn tí. Simple. Bọ̀ èwo ni ó ṣojú mi kinní kan, ṣé o mọyì ẹ̀wọ̀n tó jẹ́ ó ṣojú ẹ yẹn tí o dẹ̀ sí ń bẹ̀? Mo fi ń dá gbogbo wa lójú, kì í ṣe pé bóyá mò ń ṣáìdì àwọn ọlọ́pàá. Tó bá jẹ́ wípé ìkan lára àwọn tíma yẹn ká ní pé kò ṣe fídíò, Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́, kò sí èèyàn tó máa kò sí ẹjọ́ tí wọ́n máa tò tí àwọn èèyàn eléyìí tí bàbá ọmọ yẹn bá sọ ni wọ́n á gbàgbọ́. Kódà bàbá ọmọ yẹn gan fara wọn lójú ẹsẹ̀ tí issue yẹn ṣẹlẹ̀, ẹjọ́ tí bàbá yẹn tò ó yàtọ̀ sí eléyìí tí bàbá yẹn padà wá tò lánàá. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wo àwọn interview yẹn, mo farabalẹ̀ mo wò wọ́n dáadáa lọ́jọ́ yẹn. Ó yàtọ̀ síra wọn. Tó dẹ̀ jẹ́ pé òun ni ò ní sùúrù. Ó ṣeé ṣe tó bá tiẹ̀ dó lọ́jọ́ yẹn kó ní ẹ jọ̀ọ́, àwọn ọmọ yìí wọ́n fẹ́ lọ kọ WAEC ni, wọ́n dẹ̀ ti late, wọ́n ti bẹ̀rẹ̀ exam, ẹ jọ̀ọ́
ó ṣeé ṣe kó dẹ̀ foríjì, ó ṣeé ṣe kán foríjì náà kán dẹ̀ ní kó máa lọ. Because ó yẹ kó tẹ̀ tún wò ẹ̀rọ ti àwọn orí ìbejì tó wà nínú mọ́tò ẹ jọ̀ọ́ ẹ̀rọ ti àwọn ìbejì mi ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ lọ kọ WAEC ni. Lóòótọ́ kì í ṣe ẹni gangan tí ìbọn pa báyìí ni ó fẹ́ lọ kọ WAEC o, ẹ̀gbọ́n wọn ló fẹ́ lọ kọ WAEC, ṣùgbọ́n àwọn náà wọ́n ń gbé àwọn twins yẹn náà lọ school pẹ̀lú ẹ̀gbọ́n wọn ni. Àwa bẹ̀rẹ̀ sí ní fi ògo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá àwa bẹ̀rẹ̀ sí fi ń ka count anyhow. Kí ló dé? Ẹja níbẹ̀rù Ọlọ́run. Ìwọ tó yìnbọn náà ó kù Ọlọ́run. A mọ̀ pé bàbá ọmọ yẹn kò sẹ́jọ́ tó fẹ́ pè ẹ́, tó fẹ́ rí justice níbẹ̀ kò sí, àbí tá a bá kàn máa tanra wa nìkan. Ṣùgbọ́n ó kù Ọlọ́run. Kó ti máa mọ̀ pé ìwọ náà wàá jẹ lára iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó kúrò nílé ayé. Ó ti kan dandan. A kí ẹ̀yin wa pé ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. A kú ojú lọ́nà. Ọba mi Èdùmàrè á gba ìlú wa fún wa o, á gba ilẹ̀ wa fún wa. A ní ṣílẹ̀ tẹ o. Àdélẹ̀ lérí lágbára àṣẹ Èdùmàrè. Ẹ̀mí wa ò ní bá lọ́run. Lágbára àṣẹ Èdù. Mo kí àwọn àgbààgbà tó ń gbé ìrìn àjò yín dání. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ kú kó lè dá. Nígbà tí program náà bá máa bẹ̀rẹ̀, mo mọ̀ pé gbogbo wa la ti gbáradì. Ẹ̀tọ́ la fẹ́ béèrè fún. À ń ṣe jàgídíjàgan, à ń ṣe àdàlúrú. Ẹ̀tọ́ tiwa làwa fẹ́ béèrè fún. A dẹ̀ mọ̀ pé ó máa ṣe é ṣe lágbára àṣẹ Èdùmàrè. A ṣe é ṣe. Nítorí pé àwa ò lọ sí ìlú Haúsá ká ní ibi o àwa la ní, àbí kódà àwọn ọmọ Yorùbá ta tẹ̀ rí tó ń gbé bẹ̀ a gbọ́ rí pé bóyá wọ́n lọ ṣe jàgídíjàgan bẹ̀, a gbọ́ rí pé bóyá wọ́n ti àtàkì èèyàn kan rí bẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn ará ibi àwọn á wá sórí ilẹ̀ tiwa, wọ́n á máa ṣe bó ṣe wù wọ́n, a máa fòpin sí lágbára àṣẹ Èdùà. Mo kí gbogbo wa pé ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí o. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. A kú kó lè dá tí gbogbo wa ń ṣe. A dẹ̀ kú ojú lọ́nà lẹ́ẹ̀kan sí. Mo kí wa pé tó bá máa fi da ọ̀la a tún máa gbádùn ara wa lórí ètò. Mo kí yín pé a kú weekend yìí ò ní weekend wa o, kò ní weekend wa lágbára àṣẹ Èdùà. Àṣẹ́gun. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the world closer to your doorstep. Àwọn sọ́lára àgbà yìí dá.
àwa ló láṣà àti èdè ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o àwa gangan ni bàbá. Koiki Media, Koiki Media, Koiki Media. This is what you're set to understand. They never sabi wetin we carry for her. But e dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But e dey move closer before dem go sabi. Ọ̀kín lọ lọ́jà ẹyẹ ìníhùn ló ló lájú. Ẹyẹ tó torí kòtò bí àdó ọ̀pẹ̀tẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè gbódúdú àga. Odùduwà kò bá lè dé wá. Ọmọ Odùduwà ṣègìrì. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé ilẹ̀ ìlérí. Káwa lè gba ògo ilẹ̀ wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni ìmọ̀lẹ̀ tí yóò tàn káàkiri. Ọmọ Odùduwà ni wá. Koiki Media, àwa là ń gbé tó lárugẹ. Ètò tó kọjú ògo tí wàá máa yí. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wá kájé gbúgbá yín jẹ. Ètò tó kọjú ògo tí wàá máa yí. À ń gbé tó lárugẹ, à ń gbàsà lárugẹ. Ètò tó kọjú ògo tí wàá máa yí. News and sports, ẹ máa rí gbọ́. Ètò tó kọjú ògo. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. Koiki Media ọ̀rọ̀ lágbájúmọ̀ mi máa bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá kàkà o. À ń gbádùn rẹ, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣẹ́yìn lọ máa fi dìbò tẹ̀ mọ́lẹ̀. Ẹ̀yin lọ́mọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọ́mọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ kájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ̀ á tẹ̀lé ní ẹbọra. Ẹ̀yin lọ máa náwó òyìnbó tó dé. Ìgbà tó yìnbó dé o, owó náà dẹ́kun pọ̀ sí o. Koiki Media ṣàwa ní bàbá. Koiki Media, àwọn ni bàbá. Koiki Media, àwọn ni bàbá. Àdáńtọ́, àtúnpèrègèdè. Koiki Media, àwọn ni bàbá. Àwa là ń gbé tò lárugẹ jẹ́ ká jọ gbọ́ o. Koiki Media, àwọn ni bàbá. Àkúnjà fẹ́tọ̀ ilẹ̀ wa, fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Koiki Media, àwọn ni bàbá. Ọmọ Oòduà ni wá o, lọ́kàn. Koiki Media, àwọn ni bàbá. Ikú tó ṣe bí lébi òsì, àdìmú bàbá iyọ̀. Koiki Media, àwọn ni bàbá. We bring you up closer to your doorstep. Koiki Media, àwọn ni bàbá. Afẹ́fẹ́ tó fẹ́ odò kan yòókù lára ni. Koiki Media, àwọn ni bàbá. Àpèrègèdè Olódùmarè ló fún wa ṣe. Koiki Media, àwọn ni bàbá. Gbogbo ayé ẹ gbọ́.